ó ṣẹlẹ̀ Funke Akindele náà mà ti jáde sọ̀rọ̀ látàrí ẹ̀sùn ńlá èyí tí wọ́n fi kàn án pẹ̀lú ikú Taiwo Hassan ìyẹn táwọn olólùfẹ́ máa ń pè ní ògògó. Èyí sì ni ohun tó sọ nípa rẹ̀ Portable ọmọ Lálọ́mí. Òun mà ní àwọn sójà ni wọ́n rọ̀ sínú ọkọ̀ yìí àfi bíi àgbàdo èsì. Ó lágbára o. Èyí sì ni bóun náà ti bẹ̀rẹ̀ sí ní yán fọ́nrán látàrí bí ó ti ṣẹlẹ̀ láàrin òun àti àwọn ọmọ ọ̀ta. Àbúrò ògògó tó jẹ́ obìnrin òun náà mà ti fọ́gbà yángà. Ó sì ní láti jẹ́ kí àwọn ènìyàn máa mọ̀ wípé kì í ṣe ojú lásán ni ọ̀rọ̀ ikú ògògó yìí o, wípé ó ní bákan nínú. Èyí sì ni àwọn àṣírí tó tú nípa ìdílé rẹ̀. Èyí ni àwọn wìrìwìrì eléyìí tí ìyàwó àkọ́fẹ́ ògògó ìyẹn Àjọkẹ́, èyí ni àwọn àṣírí tóun náà tú nípa bó ti ń lọ láàrin òun àti ògògó kó tó di wípé ó gbẹ̀mí mì. Bẹ́yìn náà ò bá gbàgbé, ṣe mọ̀ pé àwọn kan ń béèrè pé níbo ni ìyàwó ògògó wà. Èyí sì ni ìdí eléyìí tí ó sọ nípa rẹ̀. Pẹ́lá náà ọwọ́ sìnkún àwọn agbófinró mà ti tẹ babaláwo tó lòun fi ẹja àrọ̀ méjì ṣiṣẹ́ fún un. Èyí sì ni ohun tí Pẹ́lá náà sọ. Ó ní òun ò mà ní gbà oníṣe lòun ò bá fà á tí ó tóra wọn. Àlìfùlání òun náà ti jáde sọ̀rọ̀ DJ Chicken o látàrí ohun tóun náà sọ nípa ikú Taiwo Hassan ògògó àti ohun tó ṣẹlẹ̀ níbẹ̀. Èyí sì ni ohun tí DJ Chicken fúnra rẹ̀ tóun náà tún ti sọ jáde nígboro ẹnu báyìí o. Wọ́n ní ó ń bọ̀ àwọn láńdẹ́ẹ̀dẹ́ igi gogoro má sì gún ni lójú àtòkèrè báyìí òun náà láti ń wò ó. Àwọn èèyàn pàdé Rẹ̀mí síta bẹ́ẹ̀ èèyàn tóun náà jẹ́ gbajúgbajà òṣèré ní ibi ìsìnkú Taiwo Hassan ògògó. Èyí sì ni ohun táwọn èèyàn náà tún bẹ̀rẹ̀ sí ní gbépò yẹnu nípa rẹ̀. Láwọn èèyàn bá tún ṣàkíyèsí wípé ó dàbí ẹni wípé ara tiẹ̀ náà kò yá dáadáa. Èyí sì ni àkíyèsí tí wọ́n ṣe àti wípé àwọn nǹkan tí wọ́n ṣàlàyé wípé ó ń ṣe rèé. Ẹ wá rọra bá mi fìdílé nǹkan tàbí kẹ́ wá nǹkan fìdílé láti jẹ mùkúnnú àti ìgbádùn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ bí wọ́n ti máa mú wá fún yín bó ti ń gbóná fẹlifẹli àti bó ṣe ń lọ nígboro ayé. Bẹ́ẹ̀ bá gbàgbé, ẹ̀yin náà ó rántí wípé ọmọkùnrin kan jáde ní àárín ìgbà kan tó ní òun lòun ṣiṣẹ́ fún Pẹ́lá tí gbogbo ẹ̀ fi ń jẹ́ tó fi ń lọ ní wẹlẹmu fún Pẹ́lá yìí o. Ó ti wá di wípé sìnkún ọwọ́ àwọn agbófinró ó ti tẹ̀ báyìí o, nítorí wípé Pẹ́lá ní òun ò lè gbà kí ẹnikẹ́ni máa bà òun lórúkọ jẹ́. Ó ní gbogbo ọ̀rọ̀ òun látọwọ́ Elédùà ló ti wá àti wípé gbogbo ohun tóun ní pátápátá látọwọ́ Ọlọ́run ni. Ohun yìí sì tójú bọlé òun ò gba ẹja àrọ̀ kankan lọ́wọ́ ẹnikẹ́ni o. Ó ti wá fi sìnkún àwọn agbófinró, ó ti fi gbé babaláwo ọ̀hún báyìí tó sì jẹ́ wípé ó ti wà ní agbo àwọn ọlọ́pàá lọ́wọ́lọ́wọ́ bí a ti ń sọ̀rọ̀ yìí. Òun náà ni Pẹ́lá ló bọ́ síta láti wá sọ. Ó ní òun ò bá fà á tí ó tóra wọn wípé irú wọn ni wọ́n máa ń fi àwọn ọ̀rọ̀ ẹlòmíì tí wọ́n fi máa ń wá àwọn alátẹ̀lé lórí ayélujára. Ó ní babaláwo yìí ó lóun mọ̀ wípé ayédèrú pátápátá nítorí tẹ́yìn náà bá ṣàkíyèsí nínú fọ́nrán ọ̀hún tó jù sórí ayélujára. Ẹ ó rí i pé ẹni tó sọ wípé àwọn lòun ṣiṣẹ́ fún ẹ rí i pé kò kọjú onítọ̀hún gan sí ojú fọ́nrán, níṣe ni onítọ̀hún kẹ́yìn síbẹ̀ tó sì ní òun lòun ṣiṣẹ́ fún àti wípé tó bẹ̀rẹ̀ sí ní jambla ẹnu lórí ayélujára. Èyí náà la rí gbọ́ tí Pẹ́lá wá yànnàná lórí ayélujára tá a ní amúwá sí etí ìgbọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá. Portable ọmọ Lálọ́mí, gbogbo yín náà lẹ mọ̀ wípé bó bá ti dọ̀rọ̀ jàgídíjàgan kì í gbẹ̀yìn ń bẹ̀. Òun náà ló fi wá bọ́ síta báyìí o nígbà tó di woro sí woro láàrin òun àti àwọn ọmọ ọ̀ta. Làwọn bá ba ayé ọkọ rẹ̀ jẹ́ o, ló bá bẹ̀rẹ̀ sí ní jà níbẹ̀. Bẹ́ẹ̀ náà la sì rí tí àwọn sójà náà bá gbé ló bá bẹ̀rẹ̀ sí ní lérí fún àwọn sójà ọ̀hún wípé níṣe ni òun ò bá wọn fà á àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn yìí wọ́n ṣá ti gbé ó di firijangan ní iléeṣẹ́ tiwọn báyìí o. Ibẹ̀ ni a gbọ́ wípé níṣe ni wọ́n ṣe fún Portable lọ́wọ́lọ́wọ́ bí a ti ń sọ̀rọ̀ yìí. Wọ́n wá ní ó ń bọ̀ àwọn báyìí òun náà ni à ń dẹ́ẹ̀dẹ́. Ó lágbára o. Ìyàwó ògògó òun náà ti sọ̀rọ̀ síta. Ṣé ẹ mọ̀ bẹ́ẹ̀ bá gbàgbé wípé níṣe làwọn èèyàn ń béèrè pé ṣé ògògó ò níyàwó ni, tó fi jẹ́ wípé àwọn ọmọ rẹ̀ ló bọ́ síta láti wá sọ fún gbogbo ayé wípé ó rẹ̀ ògògó. Ṣùgbọ́n ní báyìí a ti gbọ́ wípé ògògó ní odindi ìyàwó méjì, ọ̀kan jẹ́ mùsùlùmí ọ̀kan sì jẹ́ kìrìsìtẹ́nì ìyẹn onígbàgbọ́.
orúkọ àkọ́kọ́ òun náà ni Àjọkẹ́ tí èkejì sì jẹ́ Táìbàtì. Ṣùgbọ́n Àjọkẹ́ yìí òun ni wọ́n wá fi ọ̀rọ̀ wá lẹ́nu wò tó sì sọ oríṣiríṣi àwọn ọ̀rọ̀ tó tú ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣírí nípa ìbáṣepọ̀ tó wà láàrin òun àti Ògògó. Ó ní láti bẹ̀rẹ̀ wípé òun lòun kọ́kọ́ jẹ́ òṣèré tíátà tó ń gbà tó wá di wípé àwọn bẹ̀rẹ̀ sí ní kó tó di pé òun náà wá darapọ̀ mọ́ àwọn, ṣùgbọ́n nígbà tí àwọn ọmọ bẹ̀rẹ̀ sí ní máa dé òun náà ni òun fà sẹ́yìn pé àwọn méjèèjì ò lè máa lọ sí oko eré papọ̀ lẹ́ẹ̀kan náà, pé kí ẹnìkan ó yọ̀ǹda rẹ̀ fún ẹnìkan, lòun sì fi ara òun sílẹ̀ pé òun máa tọ́jú àwọn ọmọ nílé, tó sì jẹ́ pé ó fi wá jẹ́ pé Ògògó òun ló máa ń lọ sí oko eré ní gbogbo ìgbà báyìí. Òun náà ni àwa rí gbọ́. Ó sì ṣàlàyé wípé ìfẹ́ òtítọ́ àti ìfẹ́ dáradára ló wà láàrin àwọn. Kódà nígbà tó fẹ́ ìyàwó kejì kò sí wàhálà, kódà pẹ̀lú ìdùnnú àtayọ̀ òun náà ni àwọn fi jọ ń gbé. Ó ní òun náà sì ni òun bí àwọn ọmọbìnrin méjì ọ̀hún, òun náà lòun bí fún ìyẹn Kíra àti àbúrò rẹ̀. Ó ní òun náà ni àwọn bí àwọn méjèèjì fún, tó sì jẹ́ pé ìyàwó kejì ìyẹn Táìbátù ló bí àwọn ọmọkùnrin méjì mìíràn náà fún. Ó ní pẹ̀lú ìdùnnú àtayọ̀ náà sì ni àwọn ṣe jọ ń gbé nínú ilé. Ṣùgbọ́n ọ̀rọ̀ ikú rẹ̀ ọ̀hún ó dùn lọ́pọ̀lọpọ̀ tó sì ká lára. Ẹ rí bí àgbàlagbà bó ti ń tomi lójú pòròpòrò bí ebòlò. Ó ká ni lára lọ́pọ̀lọpọ̀, ó sì dùn gbogbo ọmọ Nàìjíríà. A gbàdúrà wípé ikú wọn yìí kò ní jẹ́ àkúfà. Tó lórí àkúfà tá a wá dárúkọ yìí, níbẹ̀ ni àbúrò Ògògó lóbìnrin, ibẹ̀ lòun náà mà ti sọ̀rọ̀ jáde. Ó ní kì í ṣe ojú lásán ni ọ̀rọ̀ yìí, ṣe mọ̀ wípé ẹni tó bá súnmọ́ ni òun náà ni ó máa mọ bó ti ń lọ nínú ìdílé ẹni. Ó ní kì í ṣe ọ̀rọ̀ wípé bóyá ojú lásán ni, ṣùgbọ́n ṣe mọ̀ pé bí nǹkan ò bá ṣẹlẹ̀ yóò di nǹkan mú. Òun náà ni ọ̀rọ̀ kánsà tí wọ́n sọ wípé ó pa Ògògó. Ó ní kì í ṣe kánsà nìkan, bí ò ṣe wípé ogun ìdílé gan òun náà wà ń bẹ̀, wípé àkúfà òun sì ni ó fà á. Bó bá sì ti tẹ́ ẹ bá ti ṣàlàyé, ẹ bá ti ṣàkíyèsí, ẹ̀yin náà ti rí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ ikú báyìí òun ló pọ̀ nínú ọ̀rọ̀ ìdílé Ògògó. Bẹ́yìn náà ò bá sì gbàgbé wípé a ti mú wá fún yín lórí ìkànnì yìí, ìyẹn ìfọ̀rọ̀wérọ̀ eléyìí tí wọ́n ṣe fún Ògògó kó tó di wípé ó gbẹ̀mí mì. Òun gángan fúnra rẹ̀ fẹnu sọ wípé ọmọ odindi 13 òun ni ìyá òun bí, tó sì jẹ́ pé 10 ló ṣánkú lójú ìyá òun kó tó di pé ìyá náà gbẹ̀mí mì fúnra rẹ̀, tó wá kù àwọn 3 nígbà náà. Ó ní lẹ́yìn ìgbà náà ẹlòmíì tún kú. Tó Ògògó náà ló ti tún wá ṣaláìsí, déyìí tó já sí wípé ó kù ẹyọ kan ṣoṣo nínú ìdílé, nínú gbogbo àwọn ọmọ 13 eléyìí tí ìyá Ògògó bí. Ó lágbára. Obìnrin ọ̀hún ó fọ́ wìnrìnwìnrìn lórí ayélujára fún àwọn tó ń ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò ọ̀hún fún. Ó ní tí kì í bá ṣe wípé Ògògó gangan fúnra rẹ̀ òun náà lágbára, ó sì jinlẹ̀ nínú ẹ̀mí. Bóyá òun gan kì bá tiẹ̀ ti lọ tipẹ́tipẹ́. Èyí náà sì ni ohun tí àbúrò rẹ̀ yìí sọ, tí ó mú kí àwọn ènìyàn kó yàgbàdo lẹ́nu wọn. Òun náà la rí gbọ́, tá ní ká mú wá sí etí ìgbọ́ yín. Tó ó wá kù báyìí, òun náà nìbọn ń ró. Tẹ́ ẹ̀ bá gbàgbé pé mo mú ọ̀rọ̀ DJ Chicken wá fún yín lórí ìkànnì yìí láìpẹ́ yìí lórí ikú Ògògó náà ni ó. Tó ọ̀rọ̀ ọ̀hún ó ti wá diṣọ atayanyan báyìí, tó sì ti wá di kó lórí ó dorí ẹ̀ mú lórí ayélujára báyìí o, torí wípé Àlìfùlání òun gan fúnra rẹ̀ ó ti bọ́ síta láti sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ tí DJ Chicken sọ. Ó lóun ó bá fà á tí ó tóra wọn, torí wípé kí ni níṣe ni ó fẹ́ máa fi ọ̀rọ̀ ọlọ́rọ̀ ó fẹ́ máa fi wá alátẹ̀lé lórí ayélujára. Tó ó ní òun ó fi ọlọ́pàá gbé DJ Chicken látàrí nǹkan tó sọ. Báwo lèèyàn ti máa ń sọ irú ọ̀rọ̀ burúkú báyìí sí ẹni tó ti kú, àti wípé irú ẹ̀ṣẹ̀ wo gan ló ṣẹ̀. Bẹ́ẹ̀ la ṣe rí tí Àlìfùlání tó mú ọ̀rọ̀ yìí lọ́kùnkúndùn wípé òun ó bá fà á débi tó bá yẹ kí òun ó fà á dé. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ní jíjẹ kí Chicken náà bá bọ́ síta padà, lòun náà bá sọ̀rọ̀ wípé ìmúkúmu tóun máa mu òun ló fa gbogbo nǹkan tí òun ń sọ yìí o, àti wípé òun ò
ni ẹ̀ bẹ́ẹ̀ níṣe ni ọ̀rọ̀ tí òun sọ ọ̀rọ̀ lórí ọtí tóun ti mu òun ni ó fa gbogbo àwọn ìsọkúsọ tóun sọ yìí. Bẹ́ẹ̀ bá sì gbàgbé wípé láìpẹ́ yìí òun náà ni DJ Chicken ọ̀hún ni wọ́n jù sẹ́wọ̀n látàrí ọ̀rọ̀ tó sọ sí Ṣèyí Tinubu àti Tinubu gangan fúnra rẹ̀ tó ní òun lè pa Ṣèyí Tinubu níyẹn bá fi lọ́ọ́ fi ọlọ́pàá gbé tí wọ́n sì jù sẹ́wọ̀n kó tó di pé àwọn ọmọ Nàìjíríà lórí ayélujára tí wọ́n bá bẹ̀bẹ̀ wípé kí wọ́n dákun kí wọ́n fi DJ Chicken lẹ̀ ẹ̀gbọ́ lẹ́yìn ìgbà tí wọ́n tún wáá fi lẹ̀ ó mà tó ti dáràn mọ́ràn báyìí òun náà wá ní wọ́n tún ń gbépò yẹnu lórí ayélujára lọ́wọ́lọ́wọ́ báyìí tó sì jẹ́ wípé Alifulani ó ní láti máa sọ wípé òun ò ní jẹ́ kó bọ́ ń bẹ̀ nítorí wípé ó ní láti kẹ́kọ̀ọ́ láti mọ bí wọ́n ti máa ń bá àwọn èèyàn sọ̀rọ̀ àti wípé ẹni tí à ń sọ nípa rẹ̀ yìí Ògògó ó jẹ́ ẹni tí Alifulani súnmọ́ dáadáa òun náà ni arígbọ́ tá a ní ká mú wá sí etí ìgbọ́ ẹ̀yin olólùfẹ́ wa wọ́n láwọn ò bá fà á tí yóò tóra wọn dáadáa. tó níbi ìsìnkú Ògògó tí wọ́n wá lọ ọ̀hún níbẹ̀ la máa ti pàdé ọ̀kan gbòógì lára àwọn òṣèré orí ìtàgé ilẹ̀ wa léyìí tó sì jẹ́ wípé orúkọ rẹ̀ ni Rẹ̀mí Sita Bayi tí gbogbo wa mọ̀ dáadáa. Ó lágbára o bẹ́ẹ̀ bá gbàgbé pé láìpẹ́ yìí òun náà ni Kúnlé Àfọ́ọ̀dù ló ṣe àbẹ̀wò sí ẹni tí à ń wí yìí tí ó sì sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ lórí ẹ̀. Ó béèrè lọ́wọ́ rẹ̀ wípé ṣé ara rẹ̀ ti ẹ̀ yá àti wípé kí ni nǹkan tó ṣẹlẹ̀ sí i ó sì sọ wípé ó ti rẹ̀ òun díẹ̀ ní àárín ìgbà kan rí àti wípé ó tún ṣe ìfọ̀rọ̀wérọ̀ mìíràn lọ́dọ̀ ẹlòmíì náà tí ó sì tú ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣírí tó wà ní àárín òun àti àwọn òṣèré onítíátà ọ̀hún ṣùgbọ́n ohun tá a mọ Kúnlé Àfọ́ọ̀dù sí náà ni pé òun náà ni ó máa ń ṣe àbẹ̀wò sí ọ̀pọ̀lọpọ̀ gbogbo àwọn àgbààgbà òṣèré yìí tá ò rí lórí ìkànnì wa mọ́ òun náà ni àwọn èèyàn wá tún ṣàkíyèsí nígbà tí wọ́n rí Rẹ̀mí Sita níbi ìsìnkú Ògògó wọ́n ní ojú rẹ̀ kò jọ ti ẹni tí ara rẹ̀ dá wípé ó jọ bí ẹni pé Rẹ̀mí Sita ó ń ṣàárẹ̀ kí wọ́n tún wá tètè mójútó kó tó di pé yóò tún wá di ohun tí ẹ̀pa ò ní bóró mọ́ àwọn ò tún fẹ́ kọrin wípé ọmọ aṣọ òbọ́mọyẹ mọ́ ọmọyẹ ti rìn hòhò wọjà òun náà ni ọ̀rọ̀ tí àwọn èèyàn ṣàkíyèsí nípa Rẹ̀mí Sita tí wọ́n sì gbé sí orí ayélujára láti sọ fún àwọn èèyàn àti àwọn mọ̀lẹ́bí rẹ̀ pátápátá wípé kí wọ́n ṣe àkíyèsí rẹ̀ àti wípé kí wọ́n ṣe ìtọ́jú rẹ̀ dáadáa òun náà ni àrígbọ́ ta ní ká mú wá sí etí ìgbọ́ ẹ̀yin olólùfẹ́ wa tó bẹ́ẹ̀ bá gbàgbé wípé Funke Akindele ní ọjọ́ tí wọ́n ń ṣe ìsìnkú Ògògó gangan ọjọ́ náà ní ọjọ́ ìbí rẹ̀ tó sì gbé ọ̀rọ̀ kan sórí ayélujára láti yin Ọlọ́run ọba Èdùmàrè fún wípé ó dá òun sí bó ti wá ju ọ̀rọ̀ náà sórí ayélujára bẹ́ẹ̀ náà la ṣe rí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní sọ ọ̀rọ̀ àbùkù sí tí wọ́n sì ń bu ẹnu àtẹ́ lù wípé ó ṣe lè gbèrú nǹkan báyẹn sí orí ayélujára lọ́jọ́ tí wọ́n ń ṣe ìsìnkú ọ̀kan lára àwọn akẹgbẹ́ rẹ̀ kí tí wọ́n ṣe akẹgbẹ́ lásán ó tún jẹ́ ẹnìkan gbòógì nínú àwọn òṣèré orí ìtàgé àti ẹni tí àwọn ènìyàn máa ń wò lókè gẹ́gẹ́ bí àwòkọ́ṣe báwo ló ṣe ṣe irú nǹkan báyìí ṣùgbọ́n kàkà kí Fúnkẹ́ Akíndélé gan fúnra rẹ̀ kó wá sọ̀rọ̀ síta níṣe ló máa ń fi ijó jó ló máa bẹ̀rẹ̀ sí ní mújó lẹ́sẹẹsẹ lórí ayélujára ohun tó fi fún wọn ní èsì náà nìyí o kì í ṣe wípé bóyá ó gbé ẹnu sí rọ̀rọ̀ tàbí kó bọ́ sórí ayélujára láti máa sọ àwọn ọ̀rọ̀ kan tàbí òmíràn níṣe ni òun gangan fúnra rẹ̀ ó kàn bọ́ sórí ayélujára ó sì ń jó ohun tó sì fi fún àwọn èèyàn yìí lésì náà nìyí látàrí gbogbo wípé bó ti kọ́kọ́ lọ ranto lórí ayélujára táwọn èèyàn sì ń sọ oríṣiríṣi èrò ọkàn wọn ní orí ayélujára èyí náà níṣẹ́ ìsìnkú kúkú mọ̀ pé Fúnkẹ́ Akíndélé àwọn èèyàn máa wí pé ó dínú tọ̀ ṣùgbọ́n kílẹ̀ wá fẹ́ kó ó wí nígbà tí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi àwọn ọ̀rọ̀ àwọn èèyàn sì ń sọ oríṣiríṣi àwọn èrò ọkàn wọn wípé ó yẹ kó sún ọjọ́ náà síwájú àti wípé kò yẹ kí ó tiẹ̀ gbé irú ọ̀rọ̀ náà sí orí ìkànnì rẹ̀ nírú ọjọ́ tí à ń sọ yìí lọ́jọ́ tí wọ́n ń kẹ́dùn ọ̀kan lára àwọn akẹgbẹ́ àti ọ̀gá rẹ̀ ní orí ayélujára. Àwọn mìíràn náà sì sọ wípé tó bá jẹ́ wípé ó ti dá ọjọ́ náà sílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti wípé kò ṣeé yẹ̀ kì í sì ṣe wípé bóyá ó fi ń pa ẹlòmíràn lára níṣe ni
ó ń ṣe gẹ́gẹ́ bí láti fi ọpẹ́ fún Ọlọ́run ọba òkè. Èyí náà la rí gbọ́ tá ní ká mú wá sí etí ìgbọ́ ẹ̀yin olólùfẹ́ wa. Tó kò ní jù báyìí lọ lórí ìròyìn tòní. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ fún ìfarabalẹ̀ yín. Etí tẹ́ fi ń gbọ́ wa ò ní di, ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́. Àwa náà tá mú ròyìn náà wá fún yín, a ó máa rí yín bá ní gbogbo ìgbà. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀. Bẹ́ẹ̀ bá sì ti tẹ̀lé ìkànnì yìí, ẹ jọ̀ọ́ jàre ẹ bá wa tẹ̀lé ìkànnì ọ̀hún fún ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn aládùn lọ́pọ̀lọpọ̀. A nífẹ̀ẹ́ yín lọ́pọ̀lọpọ̀ àti wípé èrò ọkàn yín nípa fọ́nrán yìí ẹ bá wa fi sí abala àríwísí. Tó ó dìgbà kan náà o, ó dàbọ̀.